بسم الله الرحمن الرحيم. الحمد لله ولي التوفيق، والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله، والصلاة والسلام على من بعث بالحنفية السماء سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أحييكم وأرحب بكم، ويسرني أن أقدم إليكم تحية إسلامية. أقول السلام عليكم ورحمة الله وبركاته. ní orúkọ Ọlọ́run ọba tó ipò náà ló ní ìfìdíṣekú ń gẹ́ ìkẹ́ àti ìgẹ̀ kó máa bẹ́ẹ̀ tó lóore jù. òun náà lànàbí wa Muhammad èyí tí Olúwa rán arsalahu bil huda wa dinil haqq liyuzhirahu ala dini kulli. ìkẹ́ náà àti ìgẹ̀ náà máa di òpin lórí ànàbí wa Muhammad tọ́lọ́run rán ẹ̀sìn rẹ̀ yìí náà lẹ̀sìn òdodo fi hàn gbogbo ayé ọ̀sẹ̀sìn tó ju ẹ̀sìn Islam lọ. ìkẹ́ àti ìgẹ̀ kó ń bá gbogbo àwọn sàhábà, kó ń bá gbogbo àwọn aráalé àti gbogbo àwọn táwọn náà rìn lójú ọ̀nà táwọn mẹ́bí láàlẹ̀ títí di ọgbẹ́ ìdí àkíyàmà. ní òwúrọ̀ yìí mo ń kí gbogbo wa ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àfa wa kan àfa dáadáa, gbogbo ẹni tó bá ti jẹ́ àfa Sheikh Adamu jẹ́ ká mọ̀ wípé àfa Yẹ̀húdí àfa Nàsárà òun ni máa bára wọn ṣọ̀tá. èèyàn lè jà sẹ́ pé sùtà bá wù lè wà, àmọ́ ìbánisọ̀tá bọ́ ọ̀pá bọ́ bò lẹ́sẹ̀ bò irú èyí hùn àfa Nàsárà àtàfà Yẹ̀húdí ní máa ṣe bẹ́ẹ̀. gbogbo àfa tí bá ti ń jẹ́ àfa privately ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run. wọ́n sẹ́ndì kílípù kan sí mi láàárọ̀ yìí látọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí a jọ ṣe kéékèèké, Alhaji wa Muhammadu Sani Muhammadu Mustapha Al-Abrar. Alhaji tí gbogbo ń kálukú mọ̀ wọ́n sí Alhaji Ọláríwájú Agbàrẹ̀rẹ̀ nílẹ̀ alájọṣe púpọ̀ ní wa láti kékeré. àwọn bá tó bí wa, àwọn bá tó bí àwọn bàbá wa alájọṣe náà ni wọ́n. àṣepọ̀ ń tọ́da náà lọ sí àwọn náà kù dàárọ̀ yìí. wọ́n á sẹ́ndì kílípù kan sí mi ike mo ti sọ̀tàn yí fáwọn rí àbáwọn làwọn sì gbọ́ ni kí n wowó àfọ àwọn ẹ̀yà mi morúkọ wọn, àmọ́ Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. gbogbo ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run, onísúfí ló bí àwa àtakò súfí àsìkàfàrà wọn. pírọ́blẹ́mù ọ̀tọ̀ ń kàfàrà wọn lélẹ́yìn ọ̀rọ̀ onísúfí Sheikh Jamiu Bilara Rọ́fà Shamsul Arifin àwọn àgbà fún ẹni Ọlọ́run ni. tọ́ Ọlọ́run lọ́mọ ẹni rẹ̀, àmọ́ ìtàpátárì á fi kọ̀kọ́ oníkálukú lẹ̀. ọ̀rọ̀ àfáà yẹn pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Adam làfáà yẹn sọ. tí ó bá sí ọ̀rọ̀ Sheikh Adam ń bẹ ìlẹ́tọ̀ láti sọ ẹnìtì toró lè ṣe é ṣe kọjá pẹ́ tó súnmọ́ àfáà ntẹ́mi ò rí òun lè rí. àmọ́ èyí tí mo mọ̀ nípa Sheikh Adam nípa ọ̀rọ̀ tíra tí wọ́n sọ, àwọn dárúkọ tíra yìí Nasimu Sọ́bà kìí dẹ̀ ṣe tíra yìí kọ́lọ̀kọ́ bá ṣe dáadáa fáfá náà yóò takò wọ́n o. sàpẹ́lẹ́ yẹ sọ̀rọ̀ kí wípé wọ́n wọ sálẹ̀ wọ́n wọ lókè àbádìsí tí wọ́n wá dọ̀ yìí fún ni kìí ṣe yìí ọ̀rọ̀ tàríkh ó ṣe é ṣe kọ́lẹ́ pé bí wọ́n ṣe gbọ́ àmẹ́mímà nígbà tó sì jẹ́ pé tààfà mi tí ó kọ Sheikh Adamu ti wà ń bẹ̀ àwọn èèyàn mi ò ti gbọ́ yọ́dẹ̀ yàtọ̀ sí báwọn ti sọ yìí. mo fẹ́ kára agbọ́rọ̀ àfa náà kékeré díẹ̀ kí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn, kó bá ṣe àlékún àgbéga fún wọn. èdè máa tọ́ Ọlọ́run náà ni wọ́n ń ṣe, Ọlọ́run bá ṣe dáadáa náà fún wọn. àbá àfáàjà o àdẹ́takò wọn. mo fẹ́ ká gbọ́rọ̀ náà. ẹni jura wọn lọ fílẹ̀ fún wọn. nítorí Sheikh Adamu ṣe Nasimu Sọ́bà. àwọn kọ akhbar bilali Yorùbá àwọn sẹ́ni tẹ́lẹ̀ sí bàbá Sheikh Muhammad al-Jami àwọn kọ
Sheikh Muhammad al-Jami na kọ síbẹ̀ ẹni tí wọ́n ti tíra yẹn ibẹ̀ náà dé yìí ẹni tí ọ̀rọ̀ yẹn abọ̀rọ̀ yẹn gbọ́ ọ̀rọ̀ yìí abọ̀rọ̀ yẹn gbẹ́ ń bí ẹni tí wọ́n ti tíra yẹn ọmọ ọ̀fà ni òun máa ya níbi tí ó ti bá ọmọ tó ọ̀fà ó dúró jẹun ní gáràjì nígbà tí ó yí jẹun tán kò bá tíra lọ bá jì mọ́. torí tíra mọ́ o. ṣé sọ́kọ̀ ádámù tó fún mi tíra ní lọ bá ń gbé ìrí tíra mọ́ ni àbí àpọ̀ pàtẹ́ ní ìrí tíra. ń lọ́dọ̀ àfọ̀ àpọ̀ ń lọ́dọ̀ rẹ̀ ebi wo ni ní pẹ̀lẹ́ bí tíra ṣe jẹ́ yóò sọ fún mi. ó ṣe sọnù àtẹ́lẹ́. ọmọ lọ́dọ̀ bàbá Sheikh Jami àti bàbá Sheikh Jami tíra Nasibu Soba ni sẹ́kùn kà lọ. tọ́ ní ṣókí bí ọ̀rọ̀ apá wa náà ti ṣe nínú kọ́lọ̀ kó ṣe dáadáa fún wọn but ọ̀rọ̀ tíra tí wọ́n ń wí kò kìí ṣe Nasibu Soba bàbá ní tòótọ́ gẹ́gẹ́ bí afá ti sọ afá wa Sheikh Jami Bilara lọ́fà wọ́n béèrè tíra lọ́dọ̀ bàbá orúkọ tíra náà Ar-Ruhu wa Mahiyatuha Ar-Ruhu wa Mahiyatuha orúkọ tíra náà nìyẹn kìí ṣe sí 70s ni àbàbá afá Bilara wa sọ fún bàbá pé tíra náà ṣe ọ̀fẹ́ fún mi mọ́mọ́ bí tó wà ní báyìí ló gbé sí bàbá náà ó fi ránṣẹ́ bàbá wa mú tíra yẹn wọn wá kọ ní tí afa yìí wí síbẹ̀ fún afa Bilara kìí ṣe Nasibu Soba nígbà tí a kọ síbẹ̀ wọ́n gbé fún afa wa olóògbé tó jẹ́ adájọ́ àgbà ní Sharia court afa Abdulwahab Abdulaziz Owolabi rahimahullah òun ní jẹ́ nàkíbù àmọ́ àwọn tí wọ́n jáde ní 77 ní Markaz tó jẹ́ nàkíbù àmọ́ fáwọn Professor Qasim ó ń jẹ́ nàkíbù àmọ́ fáwọn Ishaq Abdulaziz Owolabi ó ń jẹ́ nàkíbù àmọ́ fún àfáwọn Sheikh Abdulwahab Zubair Al-Gamawi ó ń jẹ́ nàkíbù àmọ́ fún àfáwọn Abdulrasaq Abidjan ó ń jẹ́ nàkíbù àmọ́ fún àfáwọn Muhammad Abdulwahab ó ń jẹ́ nàkíbù àmọ́ fún àfáwọn Ishaq àwọn àbákíra yẹn tí wọ́n wà ní kíláàsì ni àfáà yẹn ní nàkíbù àmọ́ wọn Abdulwahab Abdulaziz Owolabi Ọ̀fà òun ni bàbá fi tíra yẹn rán lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n fi tíra yẹn rán látẹ̀kọ́ pé kó mú lọ ó yẹ kóun wọ ọkọ̀ kó bọ́lẹ̀ lọ́fà èmi dé ó gba tíkẹ́ẹ̀tì nídò tíkẹ́ẹ̀tì tírèènì tó lọ Kaduna straight kò yàfà mọ́ ọdọ́fà kó tó rántí pé ó dé Kaduna kó tó rántí tíra tí a bá fi rán mi wọ́n bá sọ fún bàbá wọn Ìmáàmù Owólabí wọn bẹ láyé níjọ́ náà lọ́hùn àwọn náà ti kú kọ́lọ́nkọ́ kẹ́ wọn bàbá wọn ní fún Sheikh Bilara ní tíra kan ní kò lé ẹni báyìí lọ́rọ́ la yẹn kọ̀wé lé yóò gbé tíra yẹn fún Sheikh Bilara ó dàárọ̀ ọjọ́ kejì bàbá yẹn jáde lọ ẹ̀ǹkùnlé ọmọ yẹn ọmọ àfa Abdulwahab Abdulaziz ọmọ pẹ́ ẹ̀ǹkùnlé ní bàbá wa òun kà mú tíra ńlẹ̀ ọba gbé fún Miftahuddin Usman ọ̀fàlùwò náà lọ gbé tíra fẹni báyìí pé bàbá Owólabí ní kò gbé bàbá Bilara òun gbé tíra sí ẹ̀yìn kẹ̀kẹ́ tó gùn kẹ̀kẹ́ rọjí ó gbé tíra yẹn síbi kíní tẹ́ máa wà lẹ́yìn gbàgbé orúkọ tí wọ́n máa pé kíní káríà ó ṣeun tó wà lẹ́yìn nígbà tó gbé lọ́dẹ tíra bá bọ́lẹ̀ wọ́n bá ń wá tíra káàkiri gbogbo àdúgbò wọn ní tòrò nípa wa dàrú fún ọ̀sẹ̀ kan pẹ̀lú ẹkún bí ìgbà tí ọ̀fọ̀ sẹ̀ ni kí láàrin fún Sheikh Adam wọ́n wá tíra yìí ní gbogbo Kaduna wọn rí wọ́n wá tíra yìí ní gbogbo Ọ̀fà wọn rí ní gbogbo Kánò wọn rí wọ́n wá júwe fún ẹ ní Maiduguri wọ́n wá lọ sí Maiduguri nígbà tí wọ́n dé Maiduguri ní Borno wọ́n rí tíra náà wọ́n wọ train láti Maiduguri lọ sí Èkó straight wọ́n dẹ́kọ̀ wọ́n wọlé Sheikh Adam lọ wọ́n ṣàlàyé fún Sheikh Adam bàbá ní ẹ̀rí àwọn náà wọ́n rí Ar-Ruhu wa Mahiyatuha àwọn gbé tíra yẹn bàbá gbà bàbá tó kọ́ ní tí àfa wa tó sọ̀rọ̀ yìí wí wọ́n tó kọ́ síbẹ̀ ẹ lọ́ mú fún un
wọ́n wá wọ tírẹ́nì padà lẹ́kọ̀ọ́ nídò sí Ọ̀fà àfa Abdullah àṣẹ pé kò sí fóònù kò dẹ̀ sí information kankan tó àfa Abdullah lè fi mà landline mélòó náà lọ́wọ́ àlọ́ nígbà tá a fi 70s bó ṣe di pé àfa wà á bì yẹn gan ẹ̀rù kan ti parí rọ́bì àgbà yẹn bí wọ́n ṣe dé wọ́n wọ tírẹ́nì báyìí dé àfa Abdullah ti lù wá ní station kalẹ̀ ó lóun retí àlejò ó dẹ̀ tẹ́ ìtẹ́ kalẹ̀ sí railway station nígbà tí kóòtù ẹ̀ mọ̀ pé tírẹ́nì gùn ibi ọ̀kẹ́ kan tí kóòtù wọn ti dún ọ̀kẹ́ kan bí ọ̀dà àfa Abdullah ni wọ́n bá bọ́lẹ̀ àfa Abdullah tẹ́tẹ́ kalẹ̀ òun ọjẹ́ gẹ́gẹ́ bí ọwọ́ rọ̀lẹ́ àfa bá dájú kọ òun ó sàn ké tó máa ń ké lọ àbáyísá kúnlẹ̀ ó fẹ́ tó wákàtí kan gẹ́gẹ́ bí ìgbẹ́ sísọ fún wa àwọn àníkẹ́ dá kékeré má ti sọ̀rọ̀ ó wá sọ gbogbo òrìn àjò bí wọ́n ti dààmú lórí tíra náà ó sọ fún wọn ní tíra náà ní ibi ti mú àrùhù wọ́n máa hìyà tó a ẹ rí i pé 1986 ni wọ́n ṣe eléyìí tó bá tó lè wúra tí a bá kọ́ mọ̀kọ́ dìbà rẹ̀ àfa Abdullah kú ní 89 kì í ṣe tíra kì í ṣe ilé oúnjẹ kan pé ẹnìkan gbé Miftahuddin Usman classmate tèmi ni òun ni wọ́n fi rán tàbá fẹ́ mọ Taofik mo sọ pé mi ta kó àfa o mi dẹ̀ àmọ́ngbà tó ní ọ̀rọ̀ Sheikh Adamu nínú tí mo dẹ̀ máa ń parẹ̀ mo gbọ́dọ̀ sọ torí mo gbọ́ lẹ́nu Sheikh Adamu náà rahmatullahi ala sadiqin walanatullahi ala al-kadhibin Sheikh Adamu ní tíra kan nígbà tí a ń ṣe dárúsù àmọ̀ tí bàbá máa ń ṣe fún wa ní mọ́sálásí Sheikh Adamu wa ń sọ wípé ẹnìkan wá béèrè pé àkúdà bákúdà ayá ni wọ́n sì ń pè ní pé só wà bàbá ní tíra kan ń bẹ mo fún àfa Abdullah ọ̀sọ̀nù bí àbá ṣe wínú wọn kà tó kó mẹ́ mo fi ní mo gbọ́ lẹ́nu Sheikh Adamu náà tí ẹ máa fẹ́ wá mú ọ̀rọ̀ yìí rí wáyà rẹ̀ láti fi ṣe tàṣàpùtù lérí ọ̀rọ̀ yìí tẹ̀sán-íwọ̀ ọ̀rọ̀ yìí pé ọ̀fẹ́ sọ háhá ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí ń jẹ́ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ Murtado Abdulsalam Sheikh Murtado Abdulsalam Alanu classmate mi ní Markaz asìnrìnà wa dìsìn Miftahuddin Uthman òun náà ti kú tí wọn fi tíra náà tó bọ́ọ̀lù níbi kárí àkẹ́kẹ́ wọn bẹ̀rẹ̀ ayé ní Kaduna bákan náà ẹ̀gbọ́n wa brọ́dà wa àgbà Ishaq Abdulaziz Owolabi táwọn ń jẹ́gbọ́n fún àfa Abdulwahab tọ́jẹ́ náà kíbo àmù yìí àwọn náà ń bẹ̀rẹ̀ ayé àfa wa Suleiman Sodiq àwọn náà máa ń kakini àwọn náà ń bẹ̀rẹ̀ ayé ọ̀rọ̀ téèyàn lè béèrè ní kìí ṣàtakò tọ́jẹ́ pé ọ̀rọ̀ àfa Bilala Sheikh Jami Bilala ni wọ́n ń sọ ìlẹ́tọ̀ kí n tiẹ̀ sọ anything ó lè jẹ́ pé bẹ́ẹ̀ àmọ́ lérí ọ̀rọ̀ Sheikh Adam kìí ṣe nàṣínú sọ́ba àrùhù wà má ìyẹ́tùhà ṣe àtún wá pé lẹ́yìn ìgbà tí a ti fi ta kọ́kọ́ náà tó sọnù sẹ́lẹ̀ kejì náà tó sọnù wọn gbé sílé oúnjẹ ni ká wọ̀rọ̀ yẹn wò ọlọ́run kọ́ kẹ́ Sheikh Adam kó bá wa kẹ́ Sheikh Jami Bilala lọ́fà apá wa tó sọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ àwọn ènìyàn ọlọ́run kò sí ìtàn bàbá ni yóò wà láàrin gẹ́t àti sẹ̀mí gẹ́tín wọ̀sẹ̀mí ìtàn òru yóò sì sanra àmọ́ ètò sojú wa òun ni èyí táwa wí kìí ṣàtakò kìí dá sí pé correction ọ̀rọ̀ Sheikh Adam tó ti jáde ńbẹ tó jẹ́ pé ní téèyàn máa àfa mi sì ní Sheikh Adam ó lè jẹ́ àfa gbogbo wa náà ni fẹ́ntọ́ bá gbà kì í ti náà kẹ́yìn gbà pé Sheikh Adam ìbára àti ẹ̀ ń bù ìbára àmọ́ kí wọ́n náà ti ń bù àmọ́ àfa àti wa ni táwa sì gbà fún ọlọ́run kọ́ kẹ́ Sheikh Adam Abdullahi Al-Ilori ọlọ́run kọ́ kẹ́ Sheikh Jamiu Bilala lọ́fà bàbá yẹn dà tọ́ ọlọ́run àgbọ̀dọ̀ sí tẹ́síkì àfẹ́nìkan lọ́dọ̀ ọlọ́run àmọ́ gbogbo àwọn àfáà ńláńlá ni bàbá àwọn máa tọ́lé wọn káàkiri kódà níjọ́ ti ṣe àwọn bàbá wa lájẹ́ àgbà tí wọ́n ń ṣe wọ̀límà fún gbogbo àwọn ọmọ tí wọ́n fi pè Sheikh Adamu jọ náà bàbá yẹn náà wá ìrópọ̀ ńjọ́ náà o ṣe wọ́n gbé ọmọ sí nìwá ni wọ́n sì lọ kí alájẹ́ àgbà tí èsì pé bóyá ìmọ̀ bóyá fún wọn ní invitation bàbá yẹn níbi dídá rẹ̀ bàbá wa aládùúgbò tiwa
bàbá wa ọlọ́ngbẹ́bẹ̀ bàbá wa ọlọ́ngbẹ́bẹ̀ ọlọ́nkọ́mọ́sà ké wọn alájí ọ̀tà là máa ń pè wọn àmọ́ Ìlọrin ni wọ́n àgbà tí pọ́tà ni wọ́n ń gbé bàbá wa ọlọ́ngbẹ́bẹ̀ àfa àmà dọ́dọ̀ wọn máa dọ́dọ̀ bàbá wa Abdulrahim ọlọ́dà wọn a máa dé ọ̀dọ̀ bàbá wa Sharafuddin Àjàrà wọn máa dọ́dọ̀ bàbá wa Agbárigidoma wọn a máa dọ́dọ̀ Sheikh Adam kọ́dà níjọ́ tí wọ́n lọ sí afáwa Sidiku Faruku ní Kìjìpá àwọn náà sọ léyìí fún wọn nínú kíláàsì ìpè ńgbà tí bàbá wa èyí tí Sheikh Alhaji Àgbà pè wọ́n yẹn bàbá wa sùn ẹ̀yìn gbà tí wọ́n parí prógámù yẹn afá Abdallah lọ sọ́dọ̀ Sheikh Kamali ọ̀darí de wọn bá prógámù wọn ló fẹ́ rí bàbá afá Sidiku lọ́wọ́ àǹtà afá Sidiku náà ìdá àtọ̀bẹ́ ló kó lọ́wọ́ ìbàbá ń sùn lọ́wọ́ àwọn olóhùn wọlé afá Sidiku yẹn ní wọlé nígbà tí bàbá jí afá Sidiku láwọn jíṣẹ́ fún bàbá àbádẹ́ ìbájú wọlé tó bá ti kékewu rẹ̀ tí máa kéwu àwọn kútùbà tí máa kà tí bá ti ń kà tí ń sàṣàrà tó bá nàbí ìjì ó bá fi rẹ́rìn jọ náà ó fi dẹ̀lílù lérí pé afá Abdallah ẹni rí ni lọ́jọ́ náà sọ̀rọ̀ kémìnà wí bí ara Saudi kan ṣe wí nígbà tá à ń sọ̀rọ̀ Sheikh Abdulkadir Qaddasallahu sirrahu tàbá sí báyìí àṣà ni wọn abẹ́rẹ́ fún Sheikh Qaddasallahu sirrahu mo wá bèèrè lọ dókítà pé ó máa ń ṣe istishhad pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Abdulkadir mo wá bí mọ́ra dókítà ṣé wòlíì ní Sheikh Abdulkadir àwọn rajulun salih onírọ́jùlọ sọ̀rọ̀ èmi á wò pé rọ́jùlọ sọ́ọ́lì ògùn àti ẹ̀tún fẹ́ẹ́ ju wòlíì lọ torí gbà tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn anábì ọlọ́run ó ní wá Ismail bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa Ismaila wa Idrisa wa dhal kifli kullun minas sabirin wa adkhalnahu fi rahmatina innahu minas salihin yà wọ́n anábì ọlọ́run innahu la minas salihin wọ́n ní èmi ní pé lọ́jọ́ sọ́ọ́lì ògùn àti ẹ̀tún fẹ́ẹ́ ju pé ká ní wòlíì lọ tọ́lọ̀ fi ròyìn àwọn anábì ọlọ́run ó ní lọ́jọ́ sọ́ọ̀rẹ̀ afá Abdallah àlọ́fà kémi náà wí bí wọ́n ti ṣe wí èmi ò ní ọgbà èsì ni ọmọ bùsùfì èsì ni ọmọ takò wọn àmọ́ ọ̀rọ̀ ẹyọ kan tá a fi rinlẹ̀ tí ò sì fẹ́ kọ́rọ̀ yìí ó gún àmọ́rọ̀ ọlọ́kàn nìkan yabẹ̀ dáwòrù àwọn oníṣùfì sá àmú musa amatọ́yìbà fi nasiri al-Islam contribution sufi lórí Islam pọ̀ a rí lárúbáwá kan àfáàwá ni nígbà tá à ń sọ ní ó ní àwọn èèyàn ní kardabun ó ní kí lóde tí a ń sọ pé nígbà náà al-Islam intashara ala yadil mutasawwifin ó ní là ó ní dakhalna al-fursa bis-sayfi wala bit-tasawwuf da'anna kìnìkan bis-sayfi wala bit-tasawwuf ẹ̀ ní tasawwuf kìnì Islam wúrọ̀ fọ́kálọ̀ wọn ó ní bí wọ́n ní sáhàmú musa amatọ́yìbà fi nasiri islam báàdù mi náà sọ̀dìkì alájì tóyìn sàràtì wa ní ọ̀hún àwọn ọjọ́ náà yọ àṣìṣe àtìmọ́lẹ̀ pè lẹ́lẹ́rì wọ́n sọ fún ọgbà pé islam fọ́ká lọ́wọ́ àwọn oníṣúfì ìwọ ni wọ́n contribution ni wọ́n ṣe lórí islam ọ̀sà ọwọ́ wọn náà sáré tó fọ́ká wọn ìsàn èmi ò gbìyànjú ẹ wo ṣé Usman Fodio kò sẹ́ni tó lè takò kì í sàṣì sáráfì kò gbé sáráfì lù Sufiyul Jalil tó o bá fẹ́ takò pé ṣé Usman Fodio ṣe Sufi lọ wo tíra tí Sultan bá lò ṣe Infaqul Maysuri Infaq al-Maysuri bàbá sọ̀rọ̀ tíra yẹn níbi Islam fi Nàìjíríà nígbà tí wọ́n sọ̀rọ̀ ṣé Usman Fodio wọ́n ní Sheikh Usman ibn Fodio Sufiyun Majidhub wọ́n ní wọ́n wá wípé Infaqul Maysuri sọ báyìí wọ́n ní maana suhu wọ́n ní akhbarani walidi annahu hina hasala lahu jadhbul ilahi bibarakati salati ala nabiyyi idha kana yuwadabu alayha min ghairi milal wala kilal amadahu Allahu بفيد أنوار بواسطة الشيخ عبد القادر الجيلاني وجده رسول الله صلى الله عليه وسلم فشاهد عجائب ملكوت السماوات والأرض وعممه بعمامة العالم وكساه بجلباب الكرامة فصار بأمد الله بين أوليائه الكبار
ó lè takò yẹn Sufiyul Jalil òun ni tọ́ ẹ wá wo ohun tó dáwò nínú Islam ọ̀dà yẹn dínà ilẹ̀ Haúsá ni ilẹ̀ Yorùbá láti ń sọ̀rọ̀ ẹ wo ohun tí afa àwọn àbúrò orúkọ rẹ̀ ti ń jẹ́ ṣé o sọ́ọ́lẹ̀ alim buni janta ẹ wo tóun náà dánwò muassisu dawla islamiyya fi biladi Yorùbá privately ní Ìlọrin yà ntòsí Sufi ni àwọn ní àdìwárù lámìà kéèpẹ́ lómi náà ò ní àmọ́ láti ṣe nǹkan wọn láti ṣe ìbò àdùn wọn láti kàfàrà wọn àwọn òṣèyí àwọn ni wọ́n bí wa àwọn ni wọ́n sì tọ́ wa problem tiẹ̀ nìyẹn pé ọlọ́run kọ́kẹ́ àfa wa Shehu Jami Bilal Alfa kọ́kẹ́ Shehu Usman Fodio kọ́kẹ́ Abdullahi ibn Fodio kọ́kẹ́ Muhammadu Laminu Kanami kọ́kẹ́ Shehu Bilal Alfa kọ́kẹ́ gba àwọn wẹ̀wẹ̀lì wa àwọn àwòlíyá ọlọ́run tí a ti lọ Sheikh Adam Shehu Tajul Adabi Shehu Muhammadu Kamaluddin Al-Adabi àràǹtà àtúnṣe náà nù níbi ìmọ̀ níbi education ẹ jẹ́ ká mọ̀ wù àfáàgbà Shehu Tajul Adabi wa ṣe ọ̀rọ̀ tí yàrá ń bá bá sá sọ èmi ẹ̀ dáwọ́tù ẹ̀ ó ní kánà Shehu Tajul Adabi kánat hayatuhu qasira jiddan walakinnaha mali'atun binashatatin wa amali fi dawa wa tarbiya walaw 'asha tawila la ahdatha inqilaban shamila fi jami'an ay Nigeria bal fi garbi Afrikiya umuman ẹ wo ẹnu ọdún tá a fà lò ẹ wo bí wọn ti ju síláàsì ọdún yẹn kọ̀mọ̀tán títí dì sí sọ́tán nǹkan tó ń pọ̀ sí bí ìgbà tá a fà yẹn ń bẹ láyé Sufiyul Jalil Shehu Dasalati ẹ wo orú àrà táwọn náà dá ní àrà wo ni wọ́n dá nílùú ìṣì ọkọ̀ mọ́sálásí lẹ́kọ̀ọ́ ọkọ̀ mọ́sálásí kọ̀kọ́lẹ́ o lábẹ́kúta níbi tí a ti ń ṣe kíní ibẹ̀ lọ́kọ̀ mọ́sálásí sí ṣé àfa náà àtàrù rẹ̀ báàkìá kí la fẹ́ kàfàrà wọn sí pẹ̀lú gbìyànjú jẹ́ ṣe irú àfa Tajul Adabi ilé máṣàn wo la rí táfà yẹn kọ́ àfihàn kọ́ kalẹ̀ Islam yìí náà lọ́kọ́ gbogbo tó ní Islam náà lọ́nà fún òfin adẹ́rì Sheikh Adam Abdullahi Al-Ilori kí làwọn náà gbé kalẹ̀ wọn ò jẹ́ kí gbọ́ra wáyé náà ló bí náà sínú sọ̀bá yìí náà ọlọ́run kọ́ kẹ́ gbogbo wọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ó wà tí n pépé àlérí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àmọ́ màá kàn án mú màlámì rẹ̀ wá máa parí ọ̀rọ̀ mi nìsín ìmánì kálọ̀ ní ọ̀nà ìmánì fẹ́ nínú ìta ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ó ní la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ànábì lọ sọ bẹ́ẹ̀ sadaqa rasulullah ìmánì rẹ̀ òkú ànábì lè ṣe mùmínì ǹjẹ́ tí wọ́n ń fẹ́ fún ààrẹ sọ fẹ́ fún mọ̀lákejì ìwọ ní gọ́ọ̀sì láti bú àfa aláàfà àmọ́ ọ̀fẹ́ kí wọ́n bú àfa kan ìwọ ní gọ́ọ̀sì láti bú yàn àmọ́ ọ̀fẹ́ kí wọ́n bú yàn ìwọ láti máa fi táóríà láti máa fi bú yàn márkàsì ọ̀bẹ ẹnìkankan kọ́ sọ̀pọ́ọ̀tì wọn tọ́lá kọ̀ bí ọmọ márkàsì ṣé àdámù òpè ọmọ márkàsì pé ẹ̀rọ kẹ́ máa sọ̀pọ́ọ̀tì mi ẹ kéwú tẹ́ kẹta tó bá wù yẹn ṣe tó bá yẹ pé kéwú tó máa kọ́ yín mo ní kẹ́ ẹ máa fi jà mí ẹ fi dájú ìjà pèmí náà tó kẹ́ ẹ máa kọ́ ayé nítorí tọ́lọ́run ni ẹ máa lò nítorí tọ́lọ́run kọ́ wá nídìí pé ẹnìkan yin márkàsì ó bu oyin sí márkàsì ó dà sí márkàsì la nígbà tó yá tí wọ́n mú oyin yẹn lọ́wọ́ ó dàgbẹ́ sí wọn la kàn máa sọ pé wọ́n ló bu oyin wọ́n ló tún bùgbẹ́ kí wọ́n sọ yìí hùn láì fi nìyẹn èébú nìyẹn ṣebí Islam ní bá rí nítorí káyàn ọ̀rọ̀ máa nígbà tí mo rí bọ́rọ̀ yìí kàn mí nísìn mo ní ìtakò àfáàyè ìsìnkú a máa ń tó sojú mi ni àwọn náà lè mú mi wá àmọ́ mi náà mú di tèmi náà wá ẹ̀rí ni kìí ṣe dà ọ̀rọ̀ ọmọ kò ní ìdìjà ọ̀rọ̀ ẹ̀sìn kò ní ìdìjà with full respect mo tún dúpẹ́ bá fa náà ọlọ́run bá ṣe dáadáa fún wọn ọlọ́run ṣàlékún mọ̀nà fún wọn ìwọ onígọ́sì láti fi ibi ọ̀rọ̀ tí ń bá lọ bí wọ́n bá ti takò sọ́mọ lọ́wọ́ bí rẹ ọlọ́fọ̀lọ́pàá gbé wọn níjọ́ kí wọ́n pè wọ́n náà tọ́lọ́pàá kí ni òjì ọlọ tó fi ń sáàkì àjẹpẹ́ èsè mùmí ni àdìyá sàlàfíà ni ọ òun pèpè lérí irọ́ ni ọ̀rọ̀ ń bọ̀ wá ibẹ̀ yẹn ìwọ́n kan tó ń sọ nípa pé a pé ẹnì kankan pé kó sọpọ́ọ̀tì márkàsì a pé ẹnì kankan kó yin Sheikh Adamu a pé ẹnì kankan kó gbà fún Sheikh Adamu rọ̀dínà bí Abdullahi Adama sayyidan faman sha'a yarda wa man sha'a ankara a ti yọnu sí Sheikh Adamu ọmọkéwu ẹ̀ ọmọkéwu náà tí ọba yọnu náà go to hell with him kọ́ máa lọ kò dín nǹkan kan kù
ipe nájímù kan ní mi nínú jùmọ̀ markaz láà lọ bí tó bá wọ̀ kílẹ̀mù bí tó bá wọ̀ kọ́dà jà sáadà markaz ó rí pé kò dín kankan kù lára markaz kò dín kankan kù lára Sheikh Adam torí náà ń bọ̀ àbí tọ́pìkì yẹn tọrọ afá àti mo ṣe yìí ọlọ́run bá ṣe dáadáa fún afá náà kọ́ wọlé aróhùn àwọn ẹni ọlọ́run tọ́lọ́run tó ipò náà ló fi síbẹ̀ kúdírà rẹ̀ wọn kà sádà ọlọ́run bá ṣe dáadáa fún afá náà torí wọ́n gbé ọ̀rọ̀ náà kalẹ̀ dáadáa púpọ̀ wàláì àmọ́ ètò ìṣojú mi lèmi sọ yìí subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim yaya al-markaz wal mudir wa yaya al-markaziyun al-mukhlisuna lil markaz wa furu'uhu al-barara al-awfiya yaya al-markaz markaz yóò máa bẹ lọ ní gbogbo ìgbà either you like it or not gbogbo ntẹ bá fẹ́ fi bá bẹ̀yẹ̀ jà lọ́wọ́ bá fi ṣe ní sẹ́ẹ̀ bá jà fún yín àtàwọn ọmọ yín bẹ́ẹ̀ ti ń wúlẹ̀ kẹlẹ́ máa wúláyà tẹ bá fẹ́ fi ní ẹ̀yin bá fi bá ẹ fẹ́ fi destroy ibẹ̀ yẹn ọlọ́wọ́ bá fi ṣe ní sẹ́ẹ̀ bá jà fún yín àtàwọn ọmọ yín wọ̀nyáyá alimudir mudir náà máa bẹ lọ bó ti wù kọfẹ́ adánitán ti dánitán lè kí sí pín ọ̀ọ́bì olúwa bàbá lè wí lè ṣe ọba tí kì í wojú ẹnìkan kó tó ṣèké ẹ̀dá rẹ̀ bó ti fẹ́ tọ́lọ́ba máa ń wojú ẹ̀dá ni yọ fàwé dáadáa ẹlòmíyà àmọ́ ọlọ́run èwojú ẹ̀dá kan adánitán ti dánitán lè kí sí pín ẹ̀dá tí ọba dùn máa kọ́ lọ bẹ́lẹ̀ dùn máa rè tọ́ mudir náà máa ṣẹ̀mí náà gbére wọ̀nyáyá alimarkaziyun alimukhlisun gbogbo alimarkaziyun náà wọ́n máa bẹ̀rẹ̀ àwọn markaziyun wo alimukhlisun kìí ṣe èyí tó ń da jàǹbá pọ̀ mọ́ ìfẹ́ abẹ́ ti ń tan ẹ tí ọlọ́run ń tan kíní ó yẹ kára rẹ̀ níta kìí ṣerú èyí o alimukhlisuna lẹ́nu markaz tó dá símú markaz yẹn òun náà máa ṣẹ̀mí lọ wà fọ̀rọ̀ ẹ̀hó gbogbo àwọn branches markaz pátá àwọn branches wo àwọn branches tó dáa tó sì pé àdéhùn bí ṣe Ádámù ṣe pín gbogbo ọmọ markaz subhana rabbika rabbil izzati